Hello, gómìnà Sanwó-Olú tìpínlẹ̀ Èkó. Ẹ káàsán bàbá. Àkújọ́ méjì jọ́ mẹ́ta. Àkúṣẹ́ ìlú. Elédùmarè ó bá wa wà pẹ̀lú yín. Ẹ bá mi kí gómìnà Ṣèyí Mákindé náà tìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹjọ́ wa ní yóò dá fẹ́yìn bàbá yìí. Pẹ̀lú gómìnà Dàpọ̀ Abíọ́dún. Pẹ̀lú gómìnà wa Adeleke, gbogbo ẹ̀yin gómìnà mẹ́fẹ̀ẹ̀fà lẹ́wà ní mítìnì, yóò dá fẹ́yìn bàbá yìí, yóò dá fún yín. Kò bàjẹ́ lórí àwọn aṣíwájú, kò ní bá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lórí ẹ̀yin náà. Bẹ́ẹ̀ ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀, ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀. Ẹ bá wa wá tẹ̀síwájú fúnlẹ̀ Yorùbá, ẹ bá wa wá àgbéga fúnlẹ̀ Yorùbá. Ẹ mọ́jílẹ̀ Yorùbá tọwọ́ yín bàjẹ́. Ẹ mọ̀ pé adìrẹ yín làágùn, ìyẹn ni ò jẹ́ á mọ̀. Ọlọ́run bá wa dúró tì yín. Àkíyèsí kékeré kan ni mo fẹ́ pe ẹ̀yin gómìnà wa, ẹ̀yin bàbá wa yìí sí. Torí ọ̀rọ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá, àwọn akéwú tọrọ jẹ. Ẹ̀yin náà ń gbọ́ ètò wa, àwọn akéwú tọrọ jẹ. Àbáwá Sanwó-Olú, ẹ̀yin kan ẹ̀ ń gbọ́ ètò àwọn Àkànbí ọlọ́ba, àwọn olówó Èkó, àwọn MS, ẹ̀ ń gbétò wa, àwọn akéwú tọrọ jẹ. Ẹ̀mọ́ lógo yẹn yóò dà fún ẹ̀yin gómìnà wa. Ẹ̀ ní pẹ̀dí, ẹ̀ ní rí mú gbé sọnù bí òṣè bí ọmọ láṣẹ Èdùmàrè. Àkíyèsí tí mo fẹ́ pè yín sí, àwọn àfáà yìí, ìwà ọ̀bàyéjẹ́ wọn ti pọ̀ jù. Gbogbo àwọn àǹtí wa wọ́n ti fẹ́ gbé sóògùn owó tán. Àfi bí alápatà. Ẹ bá wa ṣòfin, ẹ bá wa cancel àwọn pípù yìí. Ẹ empower àwọn ṣiṣẹ́ sọ́jà, ẹ kó wọn síbi iṣẹ́ ọlọ́pàá, ẹ kó wọn síbi iṣẹ́ àmọ̀tẹ́kùn, ẹ kó wọn síbi iṣẹ́ OPC, ẹ kó wọn síbi iṣẹ́ àgbẹ̀kọ̀yà. Sẹ́rí, wọ́n pè ìlú kan ní Libya, wọ́n pè ìlú kan ní Libya, Africa continent wa ń bẹ̀rẹ̀ náà ni. Ìlú Gaddafi, ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ tí sọ pé ìlú wọn pè Libya. Ìlú Gaddafi, Libya ilẹ̀ Arabu ni. Former president wọn Gaddafi, ìgbà tí bàbá dérí oyè, ìtànjú kó yé wa pé bá àfáà ṣe pọ̀ bí eṣú nílẹ̀ Yorùbá ẹ̀, bẹ́ẹ̀ náà làfáà pọ̀ nílùú Libya. Ìgbà tí Gaddafi dórí ipò, ọba gbogbo wọn gbọ́. Gaddafi dọlọ́pàá síta kó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo wọn. Ìgbà tí wọ́n kó gbogbo wọn, kí làbájáde kóòtù, Gaddafi wá há ìbọn lé gbogbo wọn lọ́wọ́, ó ní kó lọ defend ìlú. So ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ fún wọn. Gbogbo àwọn àfáà yẹn kó wọn síbi iṣẹ́ sọ́jà, ẹ kó wọn síbi iṣẹ́ ọlọ́pàá, ẹ kó wọn síbi iṣẹ́ OPC, ẹ kó wọn síbi àmọ̀tẹ́kùn, kó lọ defend ìlú fún wa. Ẹ ṣé gan bàbá, kò tọ́pẹ́. Ẹ̀yin bàbá wa náà lẹ pa lówe pé awo onígbàwo nígbọ̀wọ́, táwo ò bá gbàwo nígbọ̀wọ́ àwa tí àwa ya. Àmọ́ ń sọ player tó wà lórí fíìdì tó ń gbá bọ́ọ̀lù, òun lè má rí mistake tó ń ṣe. Bí àwa tá jókòó on stage tá ń wò wọ́n, àwa la máa rí ọ̀pọ̀lọpọ̀ mistake tó ń ṣe. So ẹ ṣẹ́gun ẹ̀yin bàbá wa, ẹ do something. Ẹ kọ́ àwọn people yìí sẹ́nu iṣẹ́ sọ́jà, kán lọ lé àwọn Boko Haram, kán lọ lé àwọn x-men wọ́gbó. Ẹ kó wọn síbi sí OPC. Gbogbo àwọn àǹtí wa wọ́n ti fẹ́ pa tán. Ẹ̀yin náà gbé ìtọ́sẹ̀lẹ̀ ńlọ nìyẹn. Ẹ̀yin náà ti rí báwo lọmọ ọkùnrin sì fẹ́ jí lówùúrọ̀, kò lóko kò lódò, wọ́n pa láàrú rẹ̀ dákẹ́ pé rẹ̀ láàfáà akéwú tọrọ jẹ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa, ẹ bá wa do something. And kí tó mọ lọ, gómìnà Sanwó-Olú fi kárí gbogbo ẹ̀yin gómìnà wa mẹ́fẹ̀ẹ̀fà, ẹ jọ̀ọ́ ẹ bá mi bá gómìnà wa Dàpọ̀ Abíọ́dún sọ̀rọ̀. Ọmọ ẹni ò ní mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ lórí ọ̀rọ̀ Portable. Ẹ jọ̀ọ́ kán bá wa forí jì. Ẹ jọ̀ọ́, àti ayébáyé náà lọmọ líle ti wà, kán bá wa forí jì. Ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pajẹ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n, kán bá wa fọwọ́ wọnú, kán jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀. Ẹ kú iṣẹ́ ìlú o, Ọlọ́run ọba Elédùmarè á bá wa dúró tì yín. Ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀, ẹ̀yin gómìnà wa, ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀. Ilẹ̀ ọmọ Yorùbá ni ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín o. Ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín. Èyí tẹ́ bá ṣe, òun láròyìn lọ́la. Kọ́lọ́hun jẹ́ pẹ́ fún wa. Ikú tó yájú òní pẹ́ nìkankan yín. Ẹ gbó, ẹ tọ́, ẹ fòrìgì jobi. Ẹ káwọn àǹfààní síbi iṣẹ́ army, ẹ kó wọn síbi iṣẹ́ sọ́jà, ẹ kó wọn síbi iṣẹ́ navy.
ẹ kó wọn síbi iṣẹ́ ọlọ́pàá, ẹ kó wọn sámọ̀tẹ́kùn. bẹ́ẹ̀ ni bí Gaddafi sì ṣe nìyẹn. gbogbo ọmọ Libya lọ́lọ́pàá, gbogbo wọn ní security, ó hàbọ̀ fún gbogbo wọn, ẹ lọ defend ìlú yín. so tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ fáwọn àáfàá kéwu tọrọ jẹ́lẹ̀ Yorùbá náà, bóyá ogun ìjínigbé yìí á dínkù. ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa. káde bá mi tara ọ̀rọ̀ tí ń sọ yìí náà kí tó bọ́lẹ̀, ẹ bá mi pe gómìnà wa Adeleke, ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí. òkè àwọn náà ń gbọ́ mi, yọ dà fún yín bàbá mi. ẹ jọ Rasidi tẹ́ fi jọba ń lù wọ́n ara bọ̀bọ̀ yìí ti pọ̀ jù. ìdùn ẹ̀yin náà wò ó, ẹ wù wá tí bọ̀bọ̀ yẹn ń wù, ó kàn dà lúrú, ó kàn ti jákujàku kiri ní, ẹ bó yẹn ṣe dáadáa kiri, kàn bàlú jẹ́. òun àti mufti rẹ̀ ó gbẹ́lẹ́nu dìdìrìn gbogbo wọn, ẹ̀yin náà rí gbogbo wọn, inú ẹ̀ wò ó. dẹ́pẹ́ rẹ̀ lọ́mọ Yorùbá ló ń wà lórí àpèrè ilẹ̀ Yorùbá, ọ̀dẹ́ ń tẹnu àbùkù làwọn alálẹ̀ wa só dáa. ẹ jọ̀ọ́ ẹ bá wa do something, ẹ bá wa wá nǹkan ṣe sí. ẹ̀yin la gbójúlé o, ẹ̀yin la fẹ̀yìntì. kílẹ̀ Yorùbá bá ní tẹ̀síwájú látọwọ́ yín ni, tí fàṣẹ́yìn bá dé bálẹ̀ Yorùbá látọwọ́ yín ni. tẹnitẹni ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ ní tẹnitẹni tàkísà tàtọ̀. bẹ́ẹ̀ ni ẹ bá wa ṣe nǹkan sí, ẹ bá wa ṣòfin, ẹ kó gbogbo àwọn àfáà tí ò níṣẹ́ yìí síbi iṣẹ́ ọlọ́pàá. Gaddafi ṣe bẹ́ẹ̀ kí wọ́n dìfẹ́ǹdì ìlú. bẹ́ẹ̀ ni ẹ kú mítìnì, ẹ ṣera yín lóṣù sọ́wọ́, ẹ ṣera yín lọ́kàn ṣoṣo, ẹ ṣera yín lóṣù sọ́wọ́. ilẹ̀ Yorùbá dọwọ́ yín, ẹ bá wa túnlẹ̀ Yorùbá ṣe, ẹ mọ́ jí ká burú ọ̀sẹ̀lẹ̀ sí wa. ogun panilẹ́kúnjayé látọwọ́ àwọn àfáà yìí ó ti pọ̀ jù. kò sẹ́ni tí wọ́n lè bú, kò sí ẹni tó jọ wọ́n lójú. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan, Ọlọ́run jẹ́ àrí yín pẹ́, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. ẹ ṣe gan ẹ̀yin bàbá mi, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa, ẹ ṣe gan. màá tún máa bá yín sọ̀rọ̀, màá tún máa pè yín. Thank you very much sir, ẹ ṣe sir, thank you sir, bye.